الحمد لله رب العالمين. الحمد لله لا يعبد حقا إلا الله، وما بكم من نعمة فمن الله، لا مانع لما أعطى ولا معطي لما منع، ألا له الحكم فتبارك الله. الحمد لله رب العالمين الرحيم بالخلق أجمعين، والعاقبة للمتقين، ولا عدوان إلا على الظالمين. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه ومن تبع سبيله ونهج منهجه إلى يوم الدين. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. أما بعد، adúpẹ́ fún Ọlọ́run Ọba àlékiọlá, ọba tí ó dá wa, tí ó ṣe àlékún ìkẹ́ rẹ̀ lé wa lórí, tí ó tún jẹ́ kí a máa ríru ọjọ́ òní, nítorí pé lára ní'mà, lára ìdẹ̀ra Ọlọ́run Ọba àlékiọlá òun náà ni ó fún wa, tí ó fi ààyè ọpẹ́ lẹ̀ fún wa láti máa ríru ọjọ́ òní. Ọba náà ni adúpẹ́ fún. Atọrọ ìkẹ́ àti ìgẹ̀ kí Ọlọ́run bá òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wasallam àti àwọn ará ilé rẹ̀ àti àwọn sàhábà rẹ̀ àti àwọn tí ó máa tẹ̀lé ojúpọ̀nà Ànábì Muhammad sallallahu alaihi wasallam títí di ọjọ́ ìgbédà al-qiyamah. A jẹ́ ìpé kò sí Ọlọ́run bá mí yàtọ̀ sí Ọlọ́run bá Allah, a sì jẹ́ ìpé Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam òjíṣẹ́ Ọlọ́run bá ní. Ọlọ́run bá alékẹ́ ọlá sọ nínú Surat Ali Imran, ya ayyuhal ladhina amanu, Ọlọ́run pé gbogbo àwa olùgbàgbọ́ òdodo, ittaqullaha haqqa tuqatih wala tamutunna illa wa antum muslimun. Ọlọ́run bá ní kí a bẹ̀rù ohun ní ti pàápàá ìpáyà rẹ̀, kí a páyà Ọlọ́run bá alékẹ́ ọlá ní ti pàápàá ìpáyà rẹ̀, wala tamutunna illa wa antum muslimun, kí a sì máa padà sí ọ̀dọ̀ Ọlọ́run bá alékẹ́ ọlá, kí a sì máa kú àyàfi pé a ṣe kí ni kí a pàdé Ọlọ́run ní ẹni tó jẹ́ mùsùlùmí, ní ẹni tó jẹ́ mùmínì, ní ẹni tó jẹ́ olùgbàgbọ́ òdodo. Abẹ́ Allah subhanahu wa ta'ala kí ó máa ṣàláì ṣe wá ní mùsùlùmí títí di ọjọ́ ìgbédà al-qiyamah, kí ó ṣe wá ní mùsùlùmí tí ó máa jọ́sìn fún, kí ó ṣe wá ní mùmínì tí ó máa bẹ̀rù Ọlọ́run bá àlékiọlá, tí ó padà sí ọ̀dọ̀ Ọlọ́run bá àlékiọlá ní ti ẹni tí ó ní ìpáyà Ọlọ́run bá àlékiọlá, ní ti ẹni tí ó sì bẹ̀rù Ọlọ́run bá àlékiọlá. Èyí tí a fi máa bá wa sọ̀rọ̀ lónìí, òun náà ni àìsàn kan tí ó wọ́pọ̀ láwùjọ wa lónìí, tí Ànábì Muhammad sallallahu alaihi wasallam tí ó tọ́ka sí àìsàn náà. Ànábì Muhammad sallallahu alaihi wasallam ó pè àìsàn náà ní da'ul umam, wípé àìsàn náà jẹ́ àìsàn tí ó ń bá gbogbo tó wọ́pọ̀ láwùjọ, tí ó ń bá gbogbo àwùjọ láti máa ríwá àìsàn náà. Àìsàn náà wá ní nǹkan tí a máa ń pè ní ìlara. Abẹ́ Allah subhanahu wa ta'ala kí ó ṣọ́ ẹ̀mí àti ẹ̀yin ní ibẹ̀. Gẹ́gẹ́ bí a ṣe mọ̀ wípé Ọlọ́run bá alékẹ́ ọlá, ọba tí ó dá wa ní ẹrú rẹ̀ tó pé. Ọlọ́run bá alékẹ́ ọlá ó dá wa ní ẹrú rẹ̀. Ọlọ́run bá alékẹ́ ọlá ó dá wa láti máa jẹ́ ẹrú tí ó máa ṣe kíni, tí ó máa dúpẹ́ fún òun ní gbogbo ìgbà. Ọlọ́run bá dá wa láti máa jẹ́ ẹrú tí ó máa dúpẹ́ fún Allah subhanahu wa ta'ala, tí ó máa rántí pé pẹ̀lú bí gbogbo ẹ ṣe rí báyìí náà, mo sì ní àyè ọpẹ́ sì yọ. Pẹ̀lú gbogbo ẹ tí ṣe rí báyìí náà, mo tún ní a lot of reasons láti ṣe kíni o, láti máa dúpẹ́ fún Allah subhanahu wa ta'ala. Nítorí pé nǹkan tí ó máa ń padà sún àwọn èèyàn síbi pé àwọn a máa ṣe pé àwọn a máa ní lára ọmọ làkejì wa, òun náà ni pé tàbá ti pé ìdẹ̀ra Ọlọ́run Ọba àlékẹ́ ọlá ó pọ̀ lọ́dọ̀ lámàáyín ju lámàáyín lọ. Àwọn àwọn pé àwọn a máa ní èròǹgbà pé kírú ìdẹ̀ra náà kí ó wá ṣe kíni o, kí ó wá sí ọ̀dọ̀ wa. Bí ẹbí a ṣe mọ̀, Ànábì Muhammad sallallahu alaihi wasallam òun náà sọ fún wa pé tí a bá ń dúpẹ́ lọ́dọ̀ Allah subhanahu wa ta'ala, kí a jẹ́ ẹni tí ó máa ronú sí ẹni tí ó wà below wa, ẹni tí ó wà ní abẹ́ wa. Tá bá ń ronú sí ẹni tó wà ní abẹ́ wa, a máa fi àti ipé ẹni tó wà lábẹ́ wa, ẹni tí ó tiẹ̀ ní tó nǹkan tí a ní yìí, wípé position táwa tún wà ó tún dájú position tí ẹni kejì wà lọ. Tá bá ń ronú sí yẹn, a máa wá reasons, a máa wá ìdí tó pọ̀ láti fi máa dúpẹ́ fún Allah subhanahu wa ta'ala. Ṣùgbọ́n tó bá yẹ pé gbogbo nǹkan tá ń rò ní gbogbo ìgbà wọ́n náà ni pé àwọn pé ẹni yìí ó ti ra bẹ́ǹsì lónìí,
ẹni yìí ti ra ó ti kọ́lé, ẹni yìí ti ṣe gbára, ẹni yìí ti ṣe kodò, èmi ò jẹ́ tí kọ́lé mi tí ra bẹ́ǹsì mi tí ṣe gbára mi tí ṣe kodò, yóò máa jẹ́ kí ni yóò máa mú àárẹ̀ wá sí ọkàn wa nítorí bá wa mọ̀ pé báwo lèmi náà ṣe fẹ́ ṣe lè, báwo lèmi náà ṣe fẹ́ ṣe lè, báwo lèmi náà ṣe fẹ́ ṣe lè. So níbi bẹ́ẹ̀ ní wá mọ̀ ìgbà tí gbogbo àwọn àìsàn yìí tí ó ṣe kí ni tí ó wà máa lapa ní ìgbésí ayé wa. Gẹ́gẹ́ bí a ṣe mọ̀ wípé lára àwọn nǹkan tí ó dá fún ọmọ ẹ̀dá ènìyàn náà ni pé kí a máa gbé ìgbésí ayé tó dá, ìgbésí ayé tí ó sunwọ̀n, ìgbésí ayé tí ó dùn, tí ó lárinrin, lábẹ́ pé a máa tẹ̀lé àṣẹ Ọlọ́run Ọba àlékè ọlá subhanahu wa ta'ala àti títẹ̀lé àṣẹ Ànábì Muhammad sallallahu alaihi wasallam. Bákan náà a máa ní feeling pé yes, pẹ̀lú bí gbogbo ẹ ṣe rí náà Ọlọ́run Ọba àlékè ọlá ó tún ṣe kíni, ó tún lékún àánú rẹ̀ lórí wa, ó tún lékún ìkẹ́ rẹ̀ lórí wa, nítorí pé tí a bá wòye sí ìdẹ̀ra Ọlọ́run Ọba àlékè ọlá lórí kó wa á rí pé a nílè kátán. Mélòó àwàláwà bí lónìí afẹ́sẹ̀ráwà rìn wá sí mọ́ṣálásí láti wájọ́ sí fún Allah subhanahu wa ta'ala ni. Àwọn ẹlòmí wà tẹ́ pé Ọlọ́run ti gba ẹsẹ̀ lọ́wọ́ wọn, àwọn ẹlòmí wà tẹ́ pé ojú Ọlọ́run ti gbà lọ́wọ́ wọn, àwọn ẹlòmí wà tẹ́ pé kódà ìsọ̀rọ̀ sí wọn wọn dá láhán mọ́. Ní ìmọ̀ Ọlọ́run Ọba àlékè ọlá kan náà nìyẹn, ìdẹ̀ra Ọlọ́run Ọba àlékè ọlá kan náà nìyẹn. So a wà máa ronú sí pé tọ́ Ọlọ́run Ọba àlékè ọlá ó ṣe ìdẹ̀ra rẹ̀ tó pọ̀ lé wa lórí. Tí a bá wá ronú sí ìdẹ̀ra Ọlọ́run Ọba àlékè ọlá lé wa lórí ẹ̀, a wá rí pé a lè kà tán nítorí pé ìdẹ̀ra Ọlọ́run Ọba àlékè ọlá ó pọ̀ ní orí wa. So gẹ́gẹ́ bí ọmọ ẹ̀dá ènìyàn, gẹ́gẹ́ bí mùsùlùmí, a máa gbìyànjú láti make sure wípé gbogbo nǹkan tí a bá ń ṣe à ń ṣe ní ti ìtẹ̀lé àṣẹ Ọlọ́run Ọba àlékè ọlá àti ń ṣẹ̀lé súnnà ojúpọ̀nà Ànábì Muhammad sallallahu alaihi wasallam. Bákan náà a ní ma bí ìdẹ̀ra Ọlọ́run Ọba àlékè ọlá bí ó ṣe pọ̀ tó ní ayé wa àfi tí a bá bẹ̀rẹ̀ sí ń live path yẹn, àfi tí a bá bẹ̀rẹ̀ sí ń rí àwọn ìdẹ̀ra Ọlọ́run Ọba àlékè ọlá ní inú ayé wa. Mélòó àwọn ènìyàn tẹ́ bá máa rú pé àwọn náà fẹ́ dàbí lágbájá, àwọn náà fẹ́ dàbí lágbájá, àwọn náà fẹ́ dàbí lágbájá, ṣùgbọ́n tọ́wọ́n náà bá sọ àwọn nǹkan tí àwọn náà ń bá tù nígbésí ayé wọn, kódà ẹ wá máa tún dúpẹ́ fún Ọlọ́run Ọba àlékè ọlá pé alhamdulillah, èmi náà tún ní àyè ọpẹ́, alhamdulillah, Ọlọ́run Ọba àlékè ọlá tún ṣe àwọn nǹkan ẹ̀mí fún mi tí kò ṣe fún ẹni kejì tí mò ń wo ibi tí ẹ̀yin náà wà. So gẹ́gẹ́ bí ọmọ ẹ̀dá ènìyàn a nílá ti mọ̀ wípé Ọlọ́run Ọba àlékè ọlá ó ti pé ìdẹ̀ra rẹ̀ ní orí kó wá wa, bó ṣe ti pé ìdẹ̀ra rẹ̀ lórí kó wá wa. Bákan náà a nílá ti mọ̀ wípé Ọlọ́run Ọba àlékè ọlá ó ti rézi dárọ́jà àwọn ẹlòmíì ju tiwa lọ. Àwọn ẹlòmíì wà tí ó yẹ pé ó normal kí wọ́n ga jù wá lọ in status, in position, in class, in anything at all, níbi wealth, ní riches, gbogbo ẹ̀ Ọlọ́run Ọba àlékè ọlá ó ti àwọn ẹlòmíwà tí wọ́n ṣe kíni tí wọ́n máa ga jù wá lọ in those aspects. So a ní láti mọ̀. Bákan náà a sì ní láti mọ̀ wípé gbogbo ẹni tí Ọlọ́run Ọba àlékè ọlá bá pé ìdẹ̀ra rẹ̀ lé lórí, nǹkan tó súnmọ́ jù náà ni pé a máa rí àwọn kan níbi kan tó máa rọ̀ pé ẹni yìí má ti ní nǹkan báyìí tí wọ́n máa lára rẹ̀ pé ó ti ní nǹkan báyìí mí náà fẹ́ ni, ó ti ní nǹkan báyìí. Wọ́n wá ní máa fi ojú gidi wọ́, wọ́n máa wọ́ ní ti ìlara pé bọ́ọ̀lẹ̀ ní ṣe ṣe, bọ́ọ̀lẹ̀ ní ṣe ní nǹkan báyìí, bọ́ọ̀lẹ̀ ní ṣe ní nǹkan báyìí. Ọlọ́run Ọba àlékè ọlá sọ nínú Suratu Nisa, Ọlọ́run Ọba àlékè ọlá ní am yahsuduna an-nasa ala ma atahumullahu min fadlihi. Àwọn ẹlòmíì wà tó yẹ pé nǹkan tí ó mú láyà wọn òun náà ni pé wọ́n máa wá bí wọ́n ṣe máa lára àwọn tí Ọlọ́run Ọba àlékè ọlá tó ti pé ìkẹ́ wọn lé lórí. Wọ́n máa rò pé ẹni yìí Ọlọ́run ti ṣàlékún dáadáa fún, Ọlọ́run ti ṣàlékún oore fún, Ọlọ́run ti ṣàlékún àzìkí fún, Ọlọ́run ti ṣàlékún ọrọ̀ fún. Wọ́n máa rò pé báwo lẹ́ni ìṣẹ́ ẹ̀ṣẹ́ ṣe. Kàkà sí pé kọ́ máa bá ẹni yẹn dúpẹ́, kọ́ máa bá ẹni yẹn dunú, kọ́ máa tọrọ irú bẹ́ẹ̀ lọ́dọ̀ Ọlọ́run Ọba àlékè ọlá, wọ́n máa lára rú ẹni bẹ́ẹ̀. Àwọn èèyàn wà bẹ́ẹ̀ lóòótọ́. Wa kullu dhi ni'matin mahsud, gbogbo ẹni tí Ọlọ́run bá ti ṣe oore fún, gbogbo ẹni tí Ọlọ́run bá ti ṣe ìdẹ̀ra fún, gbogbo wọn náà ni wọ́n máa ṣe kí ni wọ́n máa jẹ́ ẹnìkan tí àwọn ẹ̀rí àwọn èèyàn tí wọ́n máa lára wọn. Ẹsẹ̀ rí ìlara tá ń sọ yìí ó máa ń dín mẹ́ni èèyàn kù ni, ó sì jẹ́ bí ọ̀tá fún ẹ̀sìn wa. Òun sì ní gbogbo ìlara tá ń sọ yìí, òun náà sì ní ọ̀gá gbogbo nǹkan tó ń jẹ́ nǹkan aburú
nítorí pé àti bí ìlara pé èmi náà fẹ́ ní nǹkan báyìí, ẹni báyìí ní nǹkan báyìí, èmi náà fẹ́ ní nǹkan báyìí, ẹni báyìí ní nǹkan báyìí, èmi náà fẹ́ ní nǹkan báyìí. O ní mọ̀ ìgbà tí wọn náà ó wà máa wá ọrọ̀ rẹ níbi tí ò tọ́, ó wà máa wá ọrọ̀ rẹ níbi tí kò ń ṣe ọ̀nà tí Ọlọ́run bá lè kí ọlá tó ti pèsè kalẹ̀ fún wa, àti ọ̀nà tí Ànábì Muhammad sallallahu alaihi wasallam tí ó ti ṣe gíní tí ó ti pèsè kalẹ̀ fún wa. So ìlara tá ń sọ̀rọ̀ ń pa rẹ̀ yìí ó jẹ́ nǹkan tí ó máa ṣe kíni tí ó máa cause sickness, tí ó máa cause a lot of àárẹ̀ ni ó máa fà sí gbogbo wa ní ló máa fà sí àwọn èèyàn lára. Bákan náà ó sì máa mú tiredness, yóò máa mú àárẹ̀ pé yóò máa rẹ̀ èèyàn, yóò máa mú wá sí èèyàn lára. Bákan náà ìlara tá ń sọ̀rọ̀ ń pa rẹ̀ yìí yóò máa ṣe kíni yóò máa yaj'alu al-'alaqat muhillan lil-idtirab, yóò máa jẹ́ kí a máa wà disturbed at all times. Nítorí pé tí ẹ bá tí ìlara bá wà nínú ìgbésí ayé rẹ̀, ẹ máa rí pé kò ní ní qana'a, kò ní ní ayọ̀ ọkàn, kò ní wà satisfied. Yóò máa rò pé báwo lòun ṣe fẹ́ ní the next thing tí ọmọlàkejì òun ní, báwo lòun ṣe fẹ́ achieve nǹkan tí ọmọlàkejì òun achieve, nǹkan tí ó máa wà ní ọkàn rẹ̀ ní gbogbo ìgbà ni ẹ. Ìlara tá sí sọ̀rọ̀ ń pa èyí, Ànábì Muhammad sallallahu alaihi wasallam ó ti classify ìlara yìí kí ó máa jẹ́ da'ul umam. Òun ni ó jẹ́ ìkan náà àwọn àárẹ̀ tí ó wà ní àwùjọ wa lónìí. Ànábì Muhammad sallallahu alaihi wasallam ó wá sọ níbi ipé ó ń wọ́nù wa, ó ń kìlọ̀ fún wa nípa pé ká ṣọ́ra kúrò níbi ìlara. Ànábì Muhammad sallallahu alaihi wasallam sọ pé dabba ilaykum da'ul umam qablakum alhasad wal baghdha hiya alhaliqa la aqulu tahliqu ash-sha'r walakin tahliqu ad-din walladhi nafsi biyadihi la tadkhulu al-janna hatta tu'minu wa la tu'minu hatta tahabbu afala unabbi'ukum bima yuthabbit dhalika lakum afshu as-salam bainakum. Ànábì Muhammad sallallahu alaihi wasallam ó ní lára àwọn nǹkan tí Ọlọ́run bá lékè ọlá fi fa ìparun sí àwọn tó wá before yín, òun náà ni pé kíni wọ́n máa lára ara wọn, wọ́n sì máa ṣe kíni, wọ́n sì máa kórìíra ara wọn, wọ́n máa hate ara wọn. Bákan náà wọ́n sì máa fa àwọn nǹkan tí ó máa cause hatred, tí ó máa cause enmity láàrin ara wọn, wọ́n máa cause it at all times. Nǹkan tí ó máa fa nǹkan yẹn òun náà ni wọ́n máa fà. Ànábì sallallahu alaihi wasallam wá ní wáyé al-haliqa, òun náà sì ní nǹkan tí ó máa ń ṣe kíni, tí ó máa ń kó bá ọkà kúrò lórí ilẹ̀, òun náà sì ní nǹkan tí ó máa ń jẹ́ kíni, tí ó máa ń jẹ́ kí èèyàn pàdánù ẹ̀sìn rẹ̀ gángbà mí. Nítorí pé the moment tó bá ti bẹ̀rẹ̀ sí lára ọmọlàkejì rẹ̀, ìmánì rẹ̀ yóò máa dínkù. O ní nígbàgbọ́ nínú tawakkul ipé mo need to depend solely on Allah subhanahu wa ta'ala. Èyàn ò ní ìgbàgbọ́ yẹn níbi tó yẹ kéèyàn ti ìgbàgbọ́ tó yẹ kó tó yẹ kéèyàn ní pé Ọlọ́run bá lékè ọlá, òun ni ọba fúnifúni, òun ni ọba tó máa ń fúnyàn ní nǹkan at any given point in time. Ìgbà tí ó bá ti tó kí Ọlọ́run fúnyàn ní nǹkan, àìmọye àti gbọ́ stories of àwọn èèyàn tó yẹ pé kódà àwọn ọ̀rọ̀nú rẹ̀ wípé àwọn lọ Mẹ́kà, àbáwọn lọ ṣe hajj, àbáwọn ti ẹ̀rílé Ọlọ́run bá lékè ọlá. Ṣùgbọ́n látara wípé wọ́n nígbàgbọ́ ní Ọlọ́run bá lékè ọlá, wọ́n nígbàgbọ́ pé tó bá tó àsìkò tí Ọlọ́run bá lékè ọlá mú àwọn lọ, Ọlọ́run mú wọn lọ. A ti gbọ́ stories of different people tó yẹ pé ìgbà tó time náà ọ̀nà ara lọ́lọ́run bá lékè ọlá ló fi gbà mú wọn lọ. So gẹ́gẹ́ bí mùmínì, gẹ́gẹ́ bí mùsùlùmí, a gbọ́dọ̀ nígbàgbọ́ tó yẹ kó ní Allah subhanahu wa ta'ala. Ká nígbàgbọ́ pé gbogbo nǹkan tí Ọlọ́run bá lékè ọlá bá ṣe fún ọmọlàkejì wa nínú ìdẹ̀ra àti ọ̀dọ̀ Ọlọ́run bá lékè ọlá òun ni ó ti wá. Bákan náà ká nígbàgbọ́ pé gbogbo ipòkípò táwa gan fún ara wa tí a bá wà gẹ́gẹ́ bí mùsùlùmí, gẹ́gẹ́ bí mùmínì, ká nígbàgbọ́ pé ibi tí Ọlọ́run bá lékè ọlá fẹ́ kí àwa òun náà ni àwa yẹn, àwa máa ṣe gbìyànjú lórí pé báwo ni a ṣe ṣe kíni, báwo ni a ṣe get better from that particular point. So Ànábì Muhammad sallallahu alaihi wasallam wá ní iṣẹ́ ní ìlara tán sọ́rọ̀ ń pa èyí òun náà ni ó máa ń padà àgbà ẹ̀sìn kúrò ní ọwọ́ ọmọ ẹ̀dá ènìyàn. Ànábì Muhammad sallallahu alaihi wasallam wá ní wala tadkhulul janna hatta tu'minu. Ànábì Muhammad sallallahu alaihi wasallam wá ní òun fi ẹ̀mí òun fi Ọlọ́run bá lékè ọlá tó ní ẹ̀mí òun lọ́wọ́, òun fi búra. Ó ní la tadkhulul janna, ní ṣe kí ni ní wà aljanna, ìkankanú yí kò ní wà aljanna hatta tu'minu, until tí ẹ bá ṣe kí ni tí ẹ bá nígbàgbọ́ ní Allah subhanahu wa ta'ala.
báwo la ṣe nígbàgbọ́ ara ẹ̀ka ìgbàgbọ́ náà ni pé a nígbàgbọ́ pé gbogbo nǹkan tí ó bá ṣe ní ti dáadáa àti ọ̀dọ̀ Allah subhanahu wa ta'ala òun náà ni ó ti wá gbogbo iná tó bá ṣe ní ti ó kù díẹ̀ káàtó a nígbàgbọ́ pé tọ́ bí Ọlọ́run bá lékẹ́ ọlá ṣe fẹ́ ní àsìkò tí a wà náà nìyẹn so Ànábì Muhammad sallallahu alaihi wasallam sọ pé la tadkhulul janna ní ṣe kí ni ìkákánú yíò ní wà janna hatta tu'minu until tí ẹ bá nígbàgbọ́ ní Allah subhanahu wa ta'ala wala tu'minu hatta tahabbu ní ṣe kí ni ní wá jẹni tí ó nígbàgbọ́ lódodo ní jẹni tí ó jẹ́ mùsùlùmí tó nígbàgbọ́ lódodo àfi tí ẹ bá ṣe kí ni tí ẹ bá bẹ̀rẹ̀ sí ṣe kí tí ẹ bá bẹ̀rẹ̀ sí nífẹ̀ẹ́ ara yín nǹkan tó fẹ́ fún ara rẹ ó fẹ́ fọ́mọlàkejì rẹ tọ́mọlàkejì rẹ bá ń ṣe dáadáa yóò jẹ́ ìdùnnú tẹ́ náà tí wọ́n náà bá ń ṣe dáadáa yóò jẹ́ ìdùnnú ọmọlàkejì rẹ náà kò wá ní jẹ́ pé ọmọlàkejì rẹ ó wà máa ṣe dáadáa inú wà máa bí ọ àbúwà máa rò pé báwo lòun ṣe lè máa ra mọ́tò tèmi ò tí ra mọ́tò àbí báwo lòun ṣe lè máa kọ́lé tèmi ò tí kọ́lé àbí báwo lòun ṣe lè máa ṣe nǹkan mèremère nínú ayé tèmi ò tí máa ṣe nǹkan mèremère nínú ayé so gẹ́gẹ́ bí mùsùlùmí wala tu'minu hatta tahabu ní jẹ́ ẹni tí ó nígbàgbọ́ lódodo àfi tí ẹ bá ṣe kíni tí ẹ bá nífẹ̀ẹ́ ara yín afala unabbi'ukum bima yuthabbit dhalika lakum Ànábì Muhammad sallallahu alaihi wasallam wá fún wa ní solution sí gbogbo nǹkan tí ó máa jẹ́ kí ìfẹ́ kí wọ́n pọ̀ láàrin wa Ànábì Muhammad sallallahu alaihi wasallam wá sọ pé afshu salama bainakum òun náà ni pé kí ni o kẹ́ ẹ máa jẹ́ ẹni tí ó máa lékún níbi pé ẹ máa fọ́n sálámà ká láàrin ara yín ẹ máa bá yín ṣe tìdùnnú tìdùnnú ẹ máa bá yín ṣe tìfẹ́tìfẹ́ òun náà ni ẹ máa fi bá ara yín ṣe bákan náà ẹni tí ó bá fẹ́ pọ́pá bọ́sẹ̀ tó bá fẹ́ di mùsùlùmí lódodo ó gbọ́dọ̀ ṣọ́ra kúrò níbi àìsàn tá ń sọ̀rọ̀ ń pa èyí ó gbọ́dọ̀ ṣọ́ra kúrò níbi wípé òun ò ní máa lára ọmọlàkejì òun ó gbọ́dọ̀ ṣọ́ra kúrò níbi wípé òun ò ní máa bínú ọmọlàkejì òun tó bá ń ṣe dáadáa ó gbọ́dọ̀ ṣọ́ra kúrò níbi wípé òun ò ní máa ṣe kíni òun ò ní máa sọ̀rọ̀ ọmọlàkejì òun láìdáa pẹ̀lú ti bínú pẹ̀lú ti ìkórìíra nítorí pé ọmọlàkejì òun ṣe kíni ó ń ṣe dáadáa ṣe rí ìlara tí a ń sọ̀rọ̀ ń pa rẹ̀ yìí ó jẹ́ àárẹ̀ kan tí ó ṣe kíni tí ó lágbára ó sì jẹ́ àárẹ̀ kan tí ó wà very dangerous gan tẹ́ pé gẹ́gẹ́ bí mùsùlùmí mùmìní tí a bá ṣọ́ra nígbàgbà tí a máa ṣe kíni tí a máa fall sínú irú condition àbí irú situation bẹ́ẹ̀ nítorí ẹ̀ náà Ànábì Muhammad sallallahu alaihi wasallam ló ṣe kíni ló ṣe gbà wá nímọ̀ràn ipé tí a bá rí ọmọlàkejì wa tí ó ń ṣe kíni tí ó ń ṣe dáadáa tá bá rí ọmọlàkejì wa tí nǹkan dáa fún tá bá rí ọmọlàkejì wa tó ń lágbá tó ń ràwó ká jẹ́ ẹni tí ó máa lékún lórí pé kíni a máa sọ fún ọmọlàkejì wa pé barakallahu fi a máa tọrọ àlùbáríkà Ọlọ́run ọba àlékè ọlá lórí nǹkan tí Ọlọ́run ọba tó jogún fún ọmọlàkejì wa nítorí pé àtàrà bẹ́ẹ̀ òun náà ni Ọlọ́run ọba àlékè ọlá yóò fi lékún àánú rẹ̀ lórí wa tá bá wo ọ̀rọ̀ tá ń sọ̀rọ̀ pa èyí náà nǹkan tó ṣe àwọn ẹni àná huwa awwalu dhanbin azim usiya bihi Allah subhanahu wa ta'ala ìlara tá ń sọ̀rọ̀ pa èyí o àtàrà pé òkè èyàn ní ìgbéraga ló ti wá tá bá wo ọ̀rọ̀ àná náà nígbàtí Ọlọ́run ọba àlékè ọlá tó sọ fún àwọn màláíkà pé kí wọ́n ṣe kí ni o kí wọ́n tẹríba fún Nabiullahi Adam tí fasajadu illa Iblis tí gbogbo wọn wá ṣe kí ni tí wọ́n tẹríba àyàfi Iblis tí kò tẹríba fún Allah subhanahu wa ta'ala tó wọ́n sọ pé ana khayrun minhu khalaqtani min nar wa khalaqtahu min tin pé èmi dájú lọ́nà khalaqtani min nar wa khalaqtahu min tin ó dá Adam látara iná khalaqtahu min nar khalaqtani min nar wa khalaqtahu min tin ó dá mi látara iná ó sì dá Adam látara kíni látara àmà báwo ní ṣe wá máa tẹríba báwo ní ṣe wá máa tẹríba fún ẹni bẹ́ẹ̀ nǹkan tó máa ń bí ìlara òkè ń jú báyìí lọ náà ni pé ó máa lérò pé ẹni báyìí ó junior mi ní school now ẹni báyìí mo kọ́ńkéwù now ẹni báyìí mo ṣàgbára mo jùlọ lọ́jọ́ orí ẹni báyìí mo nímọ̀ jùlọ now ẹni báyìí mo ní phd òun ní now báwo ló ṣe máa jẹ́ òun ni yóò máa ṣe kí ni yóò máa jẹ́ ní tí ó máa ra mọ́tò báwo ló ṣe máa jẹ́ òun ló máa jẹ́ ní tí wọ́n máa live fine tí mi ó wà ní ibi tí mo wà yìí that feeling of pé superiority pé mo dá jù lọ náà that feeling of pé ana khayru minhu mo jù lọ ní gbogbo ọ̀nà náà òun ló máa ń fa ìlara nígbà míì so ìlara yóò já àìsàn kan tó yẹ pé ẹni tó bá ti wà ní ọkàn rẹ̀
yóò máa ṣe kíni o yóò máa fa disturbance ni yóò máa fà fún ẹni bẹ́ẹ̀ nítorí pé ẹni bẹ́ẹ̀ ọkàn rẹ̀ ò ní balẹ̀ at any point in time yóò máa ronú sí pé kẹ́ni yìí kó má tún jù mí lọ ní ipò àbí kẹ́ni yìí má tún ṣe nǹkan mí ní ti dáadáa jù mí lọ ọkàn rẹ̀ ò ní balẹ̀ ó máa wà restless a lot of things ló máa deal pẹ̀lú nítorí pé kí ni o àwọn àbámá ni ọdí túbí máa kọ́ sí àwọn ọlọ́hùn ní pé kò ní rígbọ̀ yẹn kò ní ayọ̀ ọkàn yẹn kò wà satisfied pẹ̀lú nǹkan tí Ọlọ́run Ọba àlékè ọlá tí ó ṣe kí ni o tí ó pèsè fún so nǹkan tí ó máa ń fà á tí nǹkan tó máa ń bí ìlera ní gbogbo ìgbà yẹn so eléyìí jẹ́ wáàsí náà fún wa pé as Muslims as ẹni tí ó nígbàgbọ́ lódodo a ní láti make sure wípé at any point in time à ń ríra wá ńlẹ̀ gan a sì nígbàgbọ́ lọ́dọ̀ nínú Allah subhanahu wa ta'ala wípé gbogbo nǹkan tí Allah subhanahu wa ta'ala bá ṣe fún wa ní ti dára níta ìdá àtọ̀dọ̀ Ọlọ́run bá náà ni tó bá ṣe dáadáa fún ọmọlàkejì wa náà ká gbà pé ìdẹ̀ra Ọlọ́run bá àríkẹ́ ọlá òun náà ni Ọlọ́run bá yóò pé sí ọ̀dọ̀ ọmọlàkejì wa bákan náà tá bá wo ìtàn Ànábì Yusuf tí àwọn ọmọ ìyá rẹ̀ tí wọ́n pètè pèrò lé lórí tí wọ́n fi sọ pé ìfqala Yusuf wa akhuhu ìfqalu la Yusuf wa akhuhu ahabbu ila abina minna tí wọ́n sọ pé Yusuf àti ọmọ ìyá rẹ̀ òun náà ni kíni òun náà ni bàbá wa fẹ́ràn jù látara bẹ́ẹ̀ wọ́n ṣe kíni wọ́n pètè pèrò pé a wá bá ṣe ṣe ìṣùtá fún Yusuf a wá bá ṣe ṣe jàmbá fún Yusuf òun lọ́ fi ṣe ogun nǹkan tí wọ́n ṣe fún Yusuf nínú ìtàn Ànábì Yusuf so gẹ́gẹ́ bí mùsùlùmí a ní láti gbìyànjú láti make sure wípé a jẹ́ ẹnìkan tí ó ṣe kí ni o tí ó máa ń dúpẹ́ orí Ọlọ́run Ọba àlékè ọlá tí ó sì kí ń lára orí Ọlọ́run Ọba àlékè ọlá lórí ọmọlàkejì wa bákan náà sẹ́rí ọ̀rọ̀ tá ń sọ̀rọ̀ ń pa rẹ̀ yìí ẹni gbogbo wa ó jẹ́ ìdà kan látọ̀dọ̀ ṣèitán ni ète kan látọ̀dọ̀ ṣèitán ni nítorí pé ṣèitán yóò máa wá gbogbo ọ̀nà láti make sure wípé o ṣe kí ni o gbé ẹ̀sìn tó pé lọ́bá Ọlọ́run Ọba àlékè ọlá ó yóò máa wá gbogbo ọ̀nà tí ó bá rí ẹmú níbi ìrun tí ó bá rí ẹmú níbi àwẹ̀ ó wà máa wá pókè ọwọ́n kan ẹ̀mí ìwo ni mo tún fi lè gbin nǹkan burúkú sí lọ́kàn tí òun náà wà máa ṣe kí ni o tí òun náà wà máa jẹ́ ẹni tí ó jẹ́ pé kí ni o tí kò ní máa dúpẹ́ orí Ọlọ́run Ọba àlékè ọlá àbí tí ó wà máa lára Ọlọ́run Ọba àlékè ọlá Ọlọ́run Ọba àlékè ọlá sọ ní Suratu Nisa Ọlọ́run ni am yahsuduna an-nasa ala ma atahumullahu min fadlihi ṣé ẹ̀yin ó wá máa ṣe kíni ṣé yóò wá máa ṣe kíni ẹ wá máa lára àwọn ọmọ ẹ̀dá ènìyàn lórí orí Ọlọ́run Ọba tí Ọlọ́run Ọba pèlé wọn lórí ni gẹ́gẹ́ bí mùsùlùmí a ní ìdàtí nígbàgbọ́ tó yẹ kówó wípé Ọlọ́run Ọba àlékè ọlá orí rẹ̀ kò pé dọ́gbadọ́gba lórí kó wá wa nílẹ̀ ayé tàwà yìí àwọn kan yóò wà ní ipò gíga jọ wọn ẹlòmíì lọ a sì ní ìdàtí ṣe kínú àti wà pleased with that a ní ìdàtí ní ayọ̀ ọkàn pẹ̀lú yẹn pé tọ́ bí Ọlọ́run Ọba àlékè ọlá bó ṣe ń pín gbogbo nǹkan rẹ̀ nìyẹn so nǹkan tán sọ ń pa èyí Ànábì Muhammad sallallahu alaihi wasallam náà ti sọ nínú hadith Ànábì ní la tahasadu wa la tanajasu wa la tabaghadu wa kunu ibadallahi ikhwana Ànábì Muhammad sallallahu alaihi wasallam ó ní kí a máa ṣe jẹ́ nìkan tí ó máa lára wa gẹ́gẹ́ bí mùsùlùmí kí a máa lára wa kí a máa bínú ara wa kí a máa ṣe kí a máa bára wa jà kí a máa ní ìbínú kí a máa ní enmity ní ọkàn fún ara wa wa kunu ibadallahi ikhwana kí a sì jẹ́ ẹrú Ọlọ́run Ọba àlékè ọlá tí ó máa ṣe kíni o tí ó máa jẹ́ ọmọ ìyá tá máa fi ìfẹ́ àti dáadáa bára wa lò bákan náà a ní láti mọ̀ wípé ìlara tá ń sọ̀rọ̀ ń pa èyí ó ní àwọn nǹkan púpọ̀ tí ó máa ṣe kíni tí ó máa fà sí ìgbésí ayé ọmọ ẹ̀dá ènìyàn alákọ̀ọ́kọ́ bẹ́ẹ̀ náà ni pé iglaqu babu tawfiq gbogbo nǹkan tí ó bá ń jẹ́ tawfiq gbogbo nǹkan tó bá ń jẹ́ àṣeyọrí ẹni tó bá ti jẹ́ onílára èèyàn Ọlọ́run Ọba àlékè ọlá kò ní ṣe yóò ti ilẹ̀kùn àṣeyọrí rẹ̀ àti oríire rẹ̀ lórí ẹni bẹ́ẹ̀ nítorí pé òun fún ara rẹ̀ kò ṣe kí ni o kò jẹ́ ẹnìkan tó máa ń dúpẹ́ fọ́lọ́run ó jẹ́ ẹnìkan tí ó máa ṣẹ́mọ̀ ìtumọ̀ ẹni pé òun gbé iṣẹ́ Ọlọ́run Ọba òun gbé yẹ̀wò pé báwo lọ́lọ́run ṣe máa ṣe dáadáa fẹ́lẹ̀ tí ò ní ṣe dáadáa fún mi pé èmi sì dájú lọ́nà ta ló sọ fún ọ bẹ́ẹ̀ lọ́dọ̀ Ọlọ́run Ọba àlékè ọlá Ọlọ́run Ọba àlékè ọlá ló mọ ẹni tí ó ṣe kí ni tí ó lọ́lá tí ó sì dájú nínú gbogbo wa so
lára àwọn nǹkan tí ìlara yìí máa ń fà nínú ìgbésí ayé ọmọ ẹ̀dá ẹ̀yẹ tẹ́yẹ̀ ni ẹ máa rí pé most àwọn people tó yẹ pé wọ́n máa ń ní ìlara, wọ́n máa ń gbogbo nǹkan báyẹn ni ó kún lọ́dọ̀ wọn, ẹ máa rí pé most of the time gbogbo nǹkan tó wọ́n ń fẹ́ yẹn gan Ọlọ́run bá ò ní wá ṣe fún wọn, nítorí pé ìlara jẹ́ kí ni ó jẹ́ nǹkan lára àwọn nǹkan tí ìlara máa ń fà òun náà ní kí ni o ìgìlákù báàbù taufik. Bákan náà ó máa ń fa ìbínú Ọlọ́run bá àríkẹ́ọlá subhanahu wa ta'ala. Bákan náà ẹni náà yóò máa jẹ́ ẹnìkan tí ó máa lékún níbi pé yóò máa ṣe Allah subhanahu wa ta'ala. Bákan náà kò ní máa dúpẹ́ orí Ọlọ́run bá àríkẹ́ọlá subhanahu wa ta'ala. Bákan náà ẹni bẹ́ẹ̀ worriness yóò pọ̀ nígbésí ayé rẹ̀, yóò máa wà worried at all times náà ni pé báwo lèmi náà ṣe fẹ́ débì, báwo lèmi náà ṣe fẹ́ débì. Kódà tó bá máa bí pé kó wá lọ máa wá ọ̀nà ẹ̀mí láti fi gẹ́ẹ̀tì nǹkan yẹn, ẹni yẹn yóò máa sáré at all times láti fi dé irú position yẹn. Àbí Allah subhanahu wa ta'ala kí ó ṣe àlékún dáadáa fún wa, kó sì jẹ́ kí eléyìí ṣe wá ní àǹfààní ní ayé bí àti ní al-qiyamah. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه وبعد. adúpẹ́ fún Ọlọ́run bá àríkẹ́ọlá, àtọrọ ìkẹ́ àti ìgẹ̀ kí ó máa bá òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wasallam àti àwọn ará ilé rẹ̀ àti àwọn sàhábà rẹ̀ àti wọn tí wọ́n máa tẹ̀lé ojúpọ̀nà Nabi Muhammad sallallahu alaihi wasallam títí di ọjọ́ gbẹ̀dẹ̀ al-qiyama. Ọ̀rọ̀ tí a ń bára wa sọ òun náà ni ọ̀rọ̀ nípa ìlara tí ó jẹ́ àárẹ̀ kan tí ó máa ń fa ìdààmú sí ọmọ ẹ̀dá ènìyàn lára. Ó jẹ́ àárẹ̀ kan tẹ́ pé ẹni tí ó bá nírú àárẹ̀ náà yóò máa wà ní inú hílàhílo ní gbogbo ìgbà ni, nítorí pé ọkàn rẹ̀ ò ní balẹ̀. Bákan náà yóò máa wá gbogbo bí òun ṣe tó wọn fi ní nǹkan tí ọmọ làkejì òun ní, kódà tó bá yẹ pé Ọlọ́run bá àríkẹ́ ọlá ọkọ̀ irú nǹkan bẹ́ẹ̀ fún irú ẹni náà. Ṣé wá rí àwọn nǹkan tí ó máa ń fa ìlara tí a ń sọ̀rọ̀ nípa rẹ̀ yìí, òun náà ni alákọ̀ọ́kọ́ ghiyabu taqwa wa da'ful iman, pé téèyàn bá ti nípayá Ọlọ́run bá àríkẹ́ ọlá, ó bẹ̀rù Ọlọ́run bá àríkẹ́ ọlá, ó kàn sí nǹkan bó ṣe wọ́n, gbogbo bó bá ṣe rí nǹkan lọ ṣàbẹ̀ máa ṣe ń tẹ́ ọ ghiyabu taqwa wa da'ful iman. Bákan náà tí ìmánì yẹn bá ti ní tó bá ti nígbàgbọ́ tó yẹ kó nínú Ọlọ́run bá àríkẹ́ ọlá, pé Ọlọ́run bá àríkẹ́ ọlá ló yahabu liman yasha, òun náà ni ọba tó máa ń ṣe kíni, tó máa ń fún àwọn ẹrú rẹ̀, àwọn ẹ̀dá rẹ̀ ní nǹkan tó mú ní àsìkò tó mú. Ẹni tí ó bá ti ní ìmánì tó yẹ kó, ẹni tí ó bá ti ní ìpáyà Ọlọ́run ọba tó yẹ kó, lórí ẹni bẹ́ẹ̀ ẹ rí pé ìlara yóò pọ̀ nínú ìgbésí ayé rẹ̀, nítorí pé Ṣaitan yóò máa ṣe kíni o, yóò máa gbìyànjú ní gbogbo ìgbà láti make sure wípé òun pèwà burú sírú ọkọ̀ ẹni bẹ́ẹ̀. Torí ẹni irú ẹni bẹ́ẹ̀ ẹ wá rí pé tí Ọlọ́run máa ń ṣe àlékún dáadáa fún ọmọ làkejì rẹ̀, ẹni yẹn kò ní ṣe kíni o, kò ní báyìí náà dùnú. Ẹlẹ́ẹ̀kejì òun náà ni al-adawatu wal-baghdha, òun náà ni kí èèyàn máa ní ìkórira, kí èèyàn jẹ́ máa ní al-adawa, kí èèyàn ní enmity in mind, ọ̀tá, kí èèyàn máa ní lọ́kàn pé ẹni yìí ìfẹ́ràn rẹ̀, ẹni yìí ọ̀tá mi ni, nítorí pé Ọlọ́run ọba àlékẹ́ ọlá ó ṣe àlékún dáadáa fún yẹn. Torí ẹ̀ gẹ́gẹ́ bí mùsùlùmí, gẹ́gẹ́ bí a ṣe sọ tẹ́lẹ̀ wípé a nídà ti máa bára wa gbé pẹ̀lú kíni o, pẹ̀lú ìfẹ́, pẹ̀lú ìmáṣe dáadáa síra wa. The moment sábà tí ní pé àti múra wa lọ́ta tí ń wọ́, that moment náà lá máa rí pé nǹkan tó ń jẹ́ ìlara yóò máa ṣe kíni, yóò máa wọ ìgbésí ayé wa. Bákan náà àwọn nǹkan tó máa ń fa ìlara òun náà ni al-kibr, tí èèyàn bá jẹ́ nìkan tó nígbéraga púpọ̀, tí èèyàn bá nígbéraga ẹ máa rí pé gbogbo nǹkan ló máa fẹ́ ní tiẹ̀, gbogbo nǹkan òun ni ó máa fẹ́ ní. Ẹni tó bá nígbéraga yóò máa rò pé kò sí ẹni tó lè ṣe nǹkan yìí dájú tèmi lọ sẹ́, kò sí ẹni tó lè ní nǹkan báyìí síwájú mi sẹ́, kò sí ẹni tó lè ṣe báyìí síwájú. So tẹ́nìkan bá wà tó ní síwájú rẹ̀ àbí tó wà achieve nǹkan síwájú rẹ̀, yóò wá máa lára irú ẹni bẹ́ẹ̀. Ẹlẹ́ẹ̀kẹrin òun náà ni pé adamu ridha bi qada'illahi subhanahu wa ta'ala, tí àwọn èèyàn bá wà, tí wọ́n bá jẹ́ ẹni tí ò ní ayọ̀ ọkàn, tí wọ́n bá jẹ́ ẹni tí kò dùnnú pẹ̀lú nǹkan tí Ọlọ́run ọba àlékẹ́ ọlá tí ó yàn fún wọn, àti pé tí wọ́n bá jẹ́ nìkan tí wọ́n ní al-qana'a bima qassama Allah, tí wọ́n ní qana'a, tí wọ́n ní contentment, tí wọ́n ní
tí wọ́n wà satisfied pẹ̀lú nǹkan tí Ọlọ́run bá lè kí ọlá tó fún wọn, ẹ máa rí pé irú ẹni bẹ́ẹ̀ gbogbo ìgbà ni wọ́n máa rò pé báwo ni mo ṣe fẹ́ wà better than this person, báwo lèmi náà ṣe fẹ́ nílé, tí kò ṣe ní ti dáadáa o. Ẹ̀wọ̀n pé ìkan òun ni pé kí ẹ máa rúgbọ̀n pé Ọlọ́run ṣe àlékún